Ọmọ ìgbàlà ké hallelujah. Ọmọ ìgbàlà ké hallelujah. Mo kí wa kú àbọ̀ sí ìsìn èdè Yorùbá ní òwúrọ̀ yìí. Àdúrà tó ní wípé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run á bá wa pàdé. Mo ti mọ̀ pé Ọlọ́run ti bá wa pàdé. Ìbùkún wa lórúkọ Jésù a ó sì mú délé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Mo fẹ́ kí a jọ gbàdúrà kan papọ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá láti bẹ̀rẹ̀ orí ọ̀rọ̀ kan tí mo sọ wípé ọdún tí a wà yìí ọdún ohun gbogbo ní ṣíṣe. Orí ọ̀rọ̀ náà la tún máa tẹ̀síwájú lórí rẹ̀ lónìí. Àdúrà tá a gbà ní ìjẹjọ wípé ní ọdún yìí kí ohunkóhun kó má ṣòro ṣe fún wa. Mo fẹ́ ká gba àdúrà míì lónìí. Àdúrà tí mo fẹ́ ká gbà ní wípé gbogbo ohun tó kọjú dà mí tó dàbí ohun tí ò ṣeé ṣe lórúkọ Jésù lọ́dún yìí Olúwa ẹ bá mi mójútó wọn. Gbogbo ohun tó kọjú dà mí tàbí tó kọjú dà ìdílé mi tó fẹ́ dàbí ká ní kò ṣeé ṣe lórúkọ Jésù lọ́dún yìí Olúwa ẹ bá mi mójútó wọn. Àdúrà fẹ́ ká gbàdúrà yẹn fúnra yẹn, gbàdúrà yẹn dáadáa. Gbogbo ohun tó kọjú dà mí nínú ìdílé, lẹ́nu iṣẹ́, lẹ́nu òwò, lórí ìgbéyàwó, lórí ọmọ, gbogbo ohun tó kọjú dà mí tó fẹ́ jẹ́ ogun aláròmọ́ lórúkọ Jésù lọ́dún yìí Olúwa ẹ bá mi mú wọn kúrò. Gbogbo ogun kò ṣeé ṣe lórúkọ Jésù lọ́dún yìí Olúwa ẹ mú kúrò lọ́nà mi. Ẹ jẹ́ ká gbàdúrà yẹn. Bíbélì ní ká béèrè nípa ohun kan wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀. Ní orúkọ Jésù gbogbo ogun kò ṣeé ṣe nínú ayé mi lọ́dún yẹn bá mi mú kúrò. Ẹ má jẹ́ kí n gbúrò wọn rárá. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká tún gbàdúrà kan sí. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé bí Ọlọ́run ṣe gba ọ̀rọ̀ Hánà rò lórúkọ Jésù lọ́dún yìí Olúwa gbọ̀rọ̀ mi rò. Ẹ gbàdúrà yẹn, Olúwa gbọ̀rọ̀ mi rò lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ṣe gba ọ̀rọ̀ Hánà, bẹ́ẹ̀ ṣe gba ọ̀rọ̀ rẹ̀ rò lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Olúwa ẹ gba ọ̀rọ̀ mi rò. Bí Ọlọ́run bá ní dá sí ọ̀rọ̀ èèyàn bí ewúro ló máa rí. Ọmọ pé Yorùbá sọ wípé adùn ló kẹ́yìn ewúro. Ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gba ọ̀rọ̀ mi rò. Gbogbo ìkorò ayé mi Olúwa ẹ fi adùn sí. Bẹ́ẹ̀ ṣe fi adùn sínú ayé Hánà lórúkọ Jésù ẹ fi adùn sí gbogbo ìkorò ayé mi. Ẹ gba ọ̀rọ̀ mi rò. Ẹ gba ọ̀rọ̀ mi rò. Ẹ gba ọ̀rọ̀ mi rò. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àdúrà tó kẹ́yìn ẹ jẹ́ ká sọ fọ́lọ́run pé lọ́dún yìí Olúwa dákun yọ́nú sí mi tàbí Olúwa ṣàánú fún mi. Àánú ni Hánà rí gbà. Àánú ni Hánà rí gbà. Ẹni tó jẹ́ àgàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ rẹ̀ tí a fi parí ìtàn Hánà ó ti di ọlọ́mọ 6. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa ẹ fi àánú bẹ̀ mí wò, ẹ ṣàánú fún mi. Lọ́dún yìí ní gbogbo ìrìn àjò mi, ní gbogbo ìrìn àjò mi, síwájú sẹ́yìn, sókè sódò lórúkọ Jésù, ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ ká ké sí Ọlọ́run bí arákùnrin afọ́jú yẹn ṣe ké pe Jésù. Ó ní Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi. Ọlọ́run Jésù Kristi sì gbọ́ ó sì ṣàánú fún. Olúwa ṣàánú fún mi. Ẹ fàánú bẹ̀ mí wò. Ẹ fàánú bẹ̀ mí wò lọ́dún yìí, ẹ fàánú bẹ̀ mí wò. Ẹ jẹ́ ká máa dúpẹ́ torí pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Wọ́n bá àsìkò díẹ̀ náà la ní sí. Kókó ọ̀rọ̀ wa ní òwúrọ̀ yìí, ohun tí a bẹ̀rẹ̀ ní ìjẹjọ náà ni ọdún ohun gbogbo ní ṣíṣe. Ó máa wá jẹ́ apá kejì. Ọdún ohun gbogbo ní ṣíṣe apá kejì. Bíbélì tí a sì kà níjẹjọ òun náà látúkà lówùúrọ̀ yìí. Mátíù orí 19. Mátíù orí 19 ẹsẹ̀ 26. Ṣùgbọ́n Jésù wò wọ́n, ó sì wí fún wọn pé ènìyàn
ní èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Ní orúkọ Jésù, ní ọdún yìí ohun gbogbo á di ṣíṣe fún wa. Ìgbà tí à ń kọ́ nínú táǹkà nínú ìtàn Hánà ní ọ̀sẹ̀ tó kọjá, táǹkà nínú Sámúẹ́lì kínní, táǹkà nínú Sámúẹ́lì kínní orí kínní. Mo fi yé wa wípé àfìgbà tí Hánà tún ìpinnu tó ń bá lọ sí Ṣílò ṣe, òun ló ṣẹ̀ṣẹ̀ tó rí ohun tó yàtọ̀ nínú ayé rẹ̀. Lọ́dọọdún Bíbélì fìdí rẹ̀ múlẹ̀, tá bá wo ẹsẹ̀ 6, ó máa ń ṣojú àánú, àwọn èèyàn máa ń ṣàánú fún, bíi kí ó máa sọkún, kínú rẹ̀ máa bàjẹ́, kó má lè jẹun. Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ pé ní ọdọọdún ohun tí Hánà máa ń ṣe nìyẹn, ohun tó máa ń ṣẹlẹ̀ ní Ṣílò nìyẹn. Lẹ́sẹ̀ 5 Bíbélì sọ fún wa wípé ọkọ rẹ̀ máa ń gbìyànjú láti múnú ẹ̀dùn, ó máa fún lẹ́ran púpọ̀ tàbí kó máa gbà á níyànjú. Hánà, kí ló dé tó fi ń sọkún? Kí ló dé tí bàbújẹ́ fi wà nínú ayé rẹ̀? Musa ju ọmọ 10 lọ fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ọdún kan dé tí Hánà dé Ṣílò tó ṣe nǹkan tó yàtọ̀. Ohun tó dẹ̀ ṣe tó yàtọ̀ ni pé Bíbélì sọ wípé ó lọ síwájú Olúwa. Ìtumọ̀ tẹ́lẹ̀ fún mi ni pé gbogbo ìgbà tí Hánà máa ń lọ sí Ṣílò, ó ṣeéṣe kó wà láàrin àwùjọ àwọn tó wá sí Ṣílò, ṣùgbọ́n kó má sí níwájú Olúwa. Ṣùgbọ́n Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ ní ẹsẹ̀ 1 sọ wípé Hánà gbé ìgbésẹ̀, ó lọ síwájú Olúwa. Ohun kejì tó ṣe níbẹ̀ ni pé ó ṣí ọkàn rẹ̀ payá. Bíbélì sọ pé pẹ̀lú ìròbìnújẹ́ ọkàn rẹ̀ ó gbàdúrà. Pẹ̀lú ìròbìnújẹ́ ó gbàdúrà. Lẹ́yìn tó gbé àwọn ìgbésẹ̀ yìí, Ọlọ́run sì gbọ́ àdúrà rẹ̀. Ó lọ síwájú Olúwa pẹ̀lú ìròbìnújẹ́ ọkàn, ó gbàdúrà. Ìgbà tó ṣe àwọn nǹkan yìí, Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀. Lónìí yìí, a ó kà nínú Sámúẹ́lì kínní kan náà orí kínní láti ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 28. Sámúẹ́lì kínní orí kínní ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 28. Nígbà tí ó sì gba ọmú lẹ́nu rẹ̀, lẹ́nu Sámúẹ́lì, ó sì mú gòkè lọ pẹ̀lú ara rẹ̀, pẹ̀lú ẹgbọrọ màálù 3 àti ìyẹ̀fun ẹ̀fà 1 àti ìgò ọtí wáìnì 1. Ó sì mú wá sí ilé Olúwa ní Ṣílò. Ọmọ náà sì wà ní ọmọdé. Wọ́n pa ẹgbọrọ màálù, wọ́n sì mú àwọn ọmọ náà tọ̀ Élì wá. Hánà sì wí pé, Olúwa mi, bí ọkàn rẹ ti wà láàyè, Olúwa mi, èmi ni ọmọbìnrin náà tí ó dúró lẹ́bàá ọ̀dọ̀ rẹ níhìn yìí tí ń tọrọ lọ́dọ̀ Olúwa. Ọmọ yìí ni mò ń tọrọ. Olúwa sì fi ìdáhùn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ rẹ̀ fún mi. Nítorí náà pẹ̀lú, èmi fi fún Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ̀, nítorí mo béèrè rẹ̀ fún Olúwa. Wọ́n sì wólẹ̀, wọ́n sì sin Ọlọ́run níbẹ̀. Wọ́n sì wólẹ̀, wọ́n sì sin Ọlọ́run níbẹ̀. Mo ti ṣe ìwádìí dáadáa nínú Bíbélì kí n wo ọrẹ tó dàbí ọrẹ Hánà. Ẹ jẹ́ mọ̀ pé kò sí ọrẹ tó dàbí ọrẹ Hánà lẹ́yìn ìgbà tí Ọlọ́run dáhùn ìbéèrè rẹ̀. Kò tíì sí ọrẹ náà. Ọrẹ kan náà tá lè fi wé irú rẹ̀ ní ìrúbọ tí Abrahamu fẹ́ ṣe nígbà tí Ọlọ́run béèrè ọmọ rẹ̀ lọ́wọ́ rẹ̀ wípé kó fi rúbọ sóhun. Bíbélì sọ pé Abrahamu mú ọmọ rẹ̀ láì bìkítà, ó sì fẹ́ fi rúbọ sí Ọlọ́run. Ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin ọrẹ tí Abrahamu ṣe àti ti Hánà yìí ni wípé Ọlọ́run béèrè ọmọ Abrahamu ni, Ọlọ́run ò béèrè Samuel lọ́wọ́ Hánà. Hánà fi Samuel sílẹ̀ fúnra rẹ̀. Àwọn nǹkan tí ò ṣe é ṣe nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá, òun ni Hánà ṣe. Obìnrin tí ò bímọ rí, kó bí ọmọ, kó fi ọmọ rẹ̀ sílẹ̀ fún lẹ́yìn ọdún bíi 2. Mi ò rò pé ó lè ṣeé ṣe.
mi rò kó lè ṣeṣe torí Bíbélì fi yé wa pé nígbà tí ó gba ọmú lẹ́nu ọmọ náà, ọdún mélòó la fi ń gba ọmú lẹ́nu ọmọ? Kò tiẹ̀ dàbí ayé òde òní táwọn ìyàwó bá ti fún ọmọ lọ́mú lóṣù mẹ́fà, wọ́n sọ pé kó má jẹ́ kó mi lè jẹ́ kọ́mọ kan jẹ́ nípa o. Lẹ́yìn oṣù mẹ́fà èyí tó bá gbìyànjú ọdún kan, láyé ìgbà wọn ká tẹ̀sọ́ ọdún méjì, lẹ́yìn tó fi hàn wípé Samuel ò ju bí ọdún méjì lọ nínú ilé wọn tí Hánà fi mú lọ sórí òkè ní Ṣílò tó fi ta Ọlọ́run lọ́rẹ fúnra rẹ̀. Ọrẹ wo ló tó yìí? Ọrẹ wo ló tó yìí? Ọlọ́run nìkan ló fún wa nírú àpẹẹrẹ rẹ̀ tó fún wa ní Jésù Kristi. Lẹ́yìn Hánà ló tún kù, kò tún sẹ́ni tó tún ṣerú ẹ̀wọ̀n, kò sí. Torí pé Ọlọ́run ò béèrè lọ́wọ́ ẹ̀, Ọlọ́run ò béèrè ọmọ rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé fi ta mí lọ́rẹ. Hánà ló fi ọmọ rẹ̀ sílẹ̀. Kò wọ́pọ̀ láàrin àwọn ènìyàn, kò wọ́pọ̀. Èyí túmọ̀ sí pé gbogbo ohun tí Hánà ní pátá òun ló fún Ọlọ́run, torí kò sí ìsọmọ mìíràn lẹ́yìn rẹ̀ tí Hánà ní, ọmọ kan náà tó ní nìyí. Eléyìí wá fi yé mi wípé ohun tí Apostle Paul sọ nínú Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 7, Hánà ti mọ̀ tẹ́lẹ̀. Ó ní, ta ni ó gbé yín ga ju àwọn ẹlòmíràn lọ? Kí ni ohun tí ẹ̀dá ní tí kò jẹ́ pé ọwọ́ Ọlọ́run ni ó ti rí gbà? Hánà mọ̀ wípé lọ́wọ́ Ọlọ́run lòun ti rí ọmọ gbà. Kò ṣe wà ìṣòro fún láti dá ọmọ náà padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹni pé Hánà dàbí Sàfírà àti Ananiah tí Ọlọ́run fún lówó nígbà tí wọ́n béèrè, tí ìjọ béèrè owó wọn lọ́wọ́, wọ́n ta ilẹ̀ wọn, wọ́n tún jí owó nínú ohun ìní wọn. Ṣùgbọ́n Hánà ó fún Ọlọ́run ní gbogbo nǹkan tí ó ní. Ní orúkọ Jésù Kristi, irú ẹ̀mí Hánà yìí Ọlọ́run á fi fún wa. Ohun tó yà mí lẹ́nu ni wípé ṣe tó bá jẹ́ wípé ìlú kan náà ni wọ́n wà, a máa sọ wípé Hánà máa sáré lọ nígbà míì láti lọ wo ọmọ yìí, torí ó sì ń jọ mí lójú nípa ọmọ ọdún méjì tí ò ní rí mọ́. Báwo ló ṣe ṣe fún láti fi ọmọ yìí sílẹ̀? Mo wádìí ìrìn àjò tó wà láàrin Ṣílò sí Rámà níbi tí àwọn Hánà ń gbé. Ìrìn àjò yóò ṣe ìrìn àjò kékeré, wọ́n ní máìlì díẹ̀ lé ní 1000 ní ìrìn àjò yìí. Ìrìn àjò tó lè gbà wọ́n bóyá bí ọjọ́ bíi mélòó kankan tó rìn débẹ̀ ni, kò ń ṣe ìrìn àjò tó lè bẹ̀rẹ̀ sí tí wọ́n máa rìn débẹ̀. Èyí tó fi hàn wípé Hánà mọ̀ wípé tóun bá ti fi ọmọ yìí sílẹ̀, ó tún di ọdún mìíràn tí wọ́n bá gòkè lọ kó tó rí lọ́dọọdún. Ẹ jẹ́ ká wò nínú Sámúẹ́lì kejì orí 2 láti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21. Sámúẹ́lì kejì orí 2 ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21. Pẹ̀lúpẹ̀lú ìyá rẹ̀ máa ń dá aṣọ ìlékè péńpé fún un, a sì máa mú wá fún un lọ́dọọdún, lẹ́ẹ̀kan lọ́dún. Ní Hánà máa ń rí Sámúẹ́lì ẹ̀ẹ̀kan lọ́dún nígbà tí wọ́n bá gòkè láti lọ rúbọ. Nítorí pé ó ṣerú nǹkan báyìí, ẹ wo ohun tí wòlíì ṣe fún. Wòlíì súre fún Ẹlikánà àti aya rẹ̀ pé kí Ọlọ́run fún un ní irú ọmọ láti ara obìnrin yìí wá. Torí wòlíì gan, Élì gan kò tí ì yé wípé ìyá yìí lè fi ọmọ yìí sílẹ̀. Ṣùgbọ́n gbà tó rí wípé ó fi ọmọ yẹn sílẹ̀, pẹ̀lú láti inú ọkàn wòlíì ni wòlíì ti gbàdúrà yìí, Olúwa, torí obìnrin yìí ṣe léyìí, fún lọ́mọ sí. Nítorí ẹ̀bùn tí ó béèrè lọ́wọ́ Olúwa tó fi fún Olúwa padà, wòlíì sọ wípé Olúwa fún ní ọmọ sí. Wọ́n sì lọ sílé wọn, ní ẹsẹ̀ 21. Olúwa sì bójú wo Hánà, ó lóyún, ó bí ọmọkùnrin 3 àti obìnrin 2 lẹ́yìn Sámúẹ́lì. Lọ́dún bíi 3 tàbí 4 sẹ́yìn, ohun tí ará àdúgbò mọ̀ Hánà sí ni obìnrin àgàn.
ṣùgbọ́n nígbà tí ọdún yìí dé tí Hánà lọ bá Olúwa, ọdún náà ni ìtàn ayé rẹ̀ yí padà. Ní orúkọ Jésù lọ́dún tó wà yìí ni ìtàn ayé rẹ̀ máa yí padà. Ìtàn ayé wa yóò yí padà sí rere ni lọ́dún tá a wà yìí ni. Hánà di ọlọ́mọ 6 ní orúkọ Jésù. Lọ́dún yìí kò ní sí ohun tó máa ṣòro ṣe fún wa. Nínú Mátíù orí 19 ẹsẹ̀ 21, Mátíù orí 19 ẹsẹ̀ 21, Bíbélì jẹ́ ká mọ̀ wípé àti pé ẹnikẹ́ni tó bá fi ilé tàbí arákùnrin tàbí arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí àwọn ọmọ tàbí ohun ìní rẹ̀ sílẹ̀ nítorí orúkọ mi, Bíbélì ní yóò gba ọgọ́rọ̀ ọ̀run rẹ̀. Níbo? Láyé yìí. Yóò gba ọgọ́rọ̀ ọ̀run rẹ̀ láyé yìí. Láyé yìí ló ti máa gba ọgọ́rọ̀ ọ̀run. Ohunkóhun tá a bá fi sílẹ̀ fún Olúwa ní ọgọ́rọ̀ ọ̀run Ọlọ́run máa dá padà. Láyé yìí ni. Ẹtú wọ jára tí Ọlọ́run fi sí. Ó ní wọ́n sì tún jogún ìyè àìnípẹ̀kun. Kò sẹ́ni tó lè sọ lónìí wípé Hánà wà lọ́rùn àpáàdì. Kò tiẹ̀ àti ìlérò débẹ̀ láéláé. Ìdí Mátíù orí 19 ẹsẹ̀ 21 tí Jésù sọ nìyẹn. Nígbà tí Hánà fi ọmọ rẹ̀ sílẹ̀, ó ní wọn yóò gba ọgọ́rọ̀ ọ̀run rẹ̀ gẹ́gẹ́ bí èrè nínú ayé tá a wà yìí. Jẹ́ gbogbo nǹkan tá a bá ṣe fún Ọlọ́run, àkọ́kọ́ ìgbà tó Ọlọ́run bá dá padà fún ayé yìí láti kọ́kọ́ gbádùn rẹ̀. Lẹ́yìn yẹn tá a bá tún dé ọ̀run láti jogún ìyè àìnípẹ̀kun. Lọ́dún yìí tí a pè ní orí ọ̀rọ̀ wa lọ́dún yìí ni ọdún ohun gbogbo yóò ṣeé ṣe, ohun gbogbo di ṣíṣe. Mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ àwọn ẹ̀kọ́ yìí ní ara Hánà. Tí a bá sì fẹ́ kí ohun gbogbo di ṣíṣe lọ́dún yìí nínú ayé wa, ẹ jẹ́ ká lọ gbé àwọn ìgbésẹ̀ pàtàkì. Ẹ jẹ́ ká rí nǹkan tá a fẹ́ fi sílẹ̀ fún Ọlọ́run. Mo fẹ́ gbà níyànjú àwọn nǹkan tá a lè fi sílẹ̀ fún Ọlọ́run tí àdúrà máa fi dáhùn ní kíákíá. Àkọ́kọ́ òun ni ayé wa. Ayé tá a bá fi sílẹ̀ fún Ọlọ́run kò sọnù, kò sì lè sọnù. Ìgbà tọ́lọ́run bá sọ wípé a gba ọgọ́rọ̀ ọ̀run nǹkan tá a bá fi sílẹ̀ fóun, ẹ jẹ́ ká wo tọ́lọ́run bá dá ọgọ́rọ̀ ọ̀run ayé wa tá a fi sílẹ̀ fún padà. Ìtumọ̀ rẹ̀ ni pé ayé náà ò ní gbádùn nínú. Ayé náà ò ní jẹ́ ayé tó korò, kò ní jẹ́ ayé tó ní ìbànújẹ́. Ìkan kejì tá a tún lè fi sílẹ̀ fún Ọlọ́run, òun ni àkókò wa. Tí a bá fi àkókò wa sílẹ̀ fún Ọlọ́run, a ní àkókò láti fi ṣòfò. Lórúkọ Jésù àwọn onífà àkókò wa ṣòfò lọ́dún yìí. Gbogbo ìdáwọlé wa yóò sì yọrí sí rere. Ẹ̀kẹta kan mìta tó lè fi sílẹ̀ fún Ọlọ́run, òun ni ohun ìní wa. Bẹ́ẹ̀ sọ wípé ẹnikẹ́ni tó bá ń bomirin, ó ń bomirin ara rẹ̀ fúnra rẹ̀. Ní orúkọ Jésù lọ́dún yìí, ohun gbogbo yóò ṣeéṣe fún wa. Gbogbo ohun tá a bá sì pinnu láti fi sílẹ̀ fún Ọlọ́run ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run pẹ̀lú ìlérí rẹ̀ yóò sọ wọ́n di ọ̀pọ̀ ní ọgọ́rọ̀ ọ̀run. A ó kó èrè padà nínú ayé wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run àwọn ọmọ ogun, a gbé orúkọ yín ga torí pé Ọlọ́run tó dára ni. Ayé lógo torí pé gbogbo àtà bá ké pè yín lẹ̀ máa ń dá wa lóhùn. Fún ọ̀rọ̀ yín tẹ́ ti bá wa sọ lónìí lórúkọ Jésù, Olúwa ẹ gba ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ẹ jẹ́ kó jẹ́ iyè fún wa. Bá ti ṣe ń pinnu àwọn tá fẹ́ fi sílẹ̀ fún yín lọ́dún yìí, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ìlọ́po lọ́nà ọgọ́rọ̀ Olúwa ẹ dá wọn padà sínú ayé wa. Bẹ́ẹ̀ ṣe fọwọ́ kan ayé Hánà tí ayé rẹ̀ ní ìtumọ̀, lórúkọ Jésù Olúwa ẹ fọwọ́ kan ayé wa. Mo pa láṣẹ ní orúkọ Jésù, yóò dára fún wa, inú wa ó dùn. Lọ́dún yìí ayọ̀ wa ó kún, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ fún ìfarabalẹ̀ wa lónìí lẹ́ẹ̀kan sí. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run á fi ọwọ́ kan ayé wa. Bá ṣe lọ nínú ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ yá ló máa jẹ́ fún wa. Gbogbo àti àwọn wà nílé náà, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìfarabalẹ̀. Lórúkọ Jésù, àkókò tẹ́ lò fún Ọlọ́run kò ní jẹ́ àkókò tẹ́ fi ṣòfò. Àkókò tí Ọlọ́run á mí sí ni, yóò sì sọ di ọ̀pọ̀lọpọ̀ fún yín. Lábárí ohunkóhun tí ẹnikẹ́ni fẹ́ fún Ọlọ́run lónìí, kí a tó lọ, ẹ jẹ́ ká rí àwọn ẹ̀ṣọ́ wa. Tàbí ní ojú gbàgede yìí, a ó rí
gbogbo ètò ilé ìfowópamọ́ ìjọ a lè fi ohunkóhun tá a bá fẹ́ fún Ọlọ́run a lè fi ránṣẹ́ síbẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run á gba ọrẹ wa, inú wa ó dùn, ayọ̀ wa ó kún. Tá a bá ti wo àwọn fẹ́ràn ìtàn ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run ti bá wa pàdé, ẹ jẹ́ ká fi ránṣẹ́ sí àwọn yẹn wa náà, àwọn tó bá ń sọ Yorùbá, ní orúkọ Jésù Kristi yóò ṣe fún wa. Jésù Olúwa wa.